Rastafari, Selassie, man. Bombo class, man. We run things here, man. Aye. Oh boy, nothing do us. When I dey follow this channel because e pure die. If you see me for this kind level, e dey tell you say this level e pure not be small. Nothing do us. When I dey watch this channel, I tell you, crossover commander James Sedafe, aka woko. Anything wey I shook leg, e pure, e dey represent, e dey maintain, e dey balance. Na confirm channel anywhere wey you dey watch me, crossover comedian James Sedafe, aka woko, the king of steals. Ẹnlẹ́mà. Káàbọ̀ sí orí ètò nínú Ayédèsáyà. Ẹ jọ̀ọ́ ní ṣókí mo fẹ́ kẹ́ bá mi sọ orúkọ yín fún àwọn kan lórí. Orúkọ tèmi ni James Sedafe. I'm an entertainer, a comedian, a sport analyst. I'm from Delta, I'm from Ughelli North. I be Robo person, and I don tey for area. So I speak a lot of languages, but nítorí ó jẹ́ pé èdè Yorùbá lè fi bèrè ká kúkú fi èdè Yorùbá ká fi ṣe pàápàá tó bá jẹ́ èdè Ẹ̀gbá tó jẹ́ ìlú Ẹ̀gbá tá a wà yìí gangan ká fi jọ sọ̀rọ̀ ká fi jọ ṣe. Ọmọ olúwo ni yín sà. I'm from Delta, I'm from Ughelli. I be confirm Robo. Lẹ wá gbọ́ Yorùbá bí eléyìí. Mo kọ́ dédé ẹ̀ mọ́ra wọn ni nígbà mo wà léwu mass com ni mo read ní Moshood Abiola Polytechnic adé ṣetán ní year 2002. Wọ́n ti tó bí ọdún mélòó tẹ́tí ń gbé bíbá. Ṣé lábẹ́òkúta? Bẹ́ẹ̀ni. Ọmọ tán bá bí ń gbà yẹn tí ò bá ti wà lé ọkọ̀ báyìí á jẹ́ pé ejò lọ́wọ́ mú á jẹ́ pé ó nídìí. Ó ti lé ní 40 ọdún báyìí tá a ti wà nílùú Ẹ̀gbá yìí láti Delta State afẹ́sẹ̀rẹ̀ Ughelli North. Ìyàwó àtàwọn ọmọ yín gbọ́. Ibi náà lọ wà, ibi náà ń gbé, ibi náà ń lọ léèwé, wọ́n dẹ̀ ti dàgbà báyìí. Iṣẹ́ tí a fẹ́ bèrè lọ́wọ́ yín tẹ̀ ṣe bí ọdún mélòó lè ti wà lẹ́nu rẹ̀? Ó ti pẹ́, ó ti lé ní 30 ọdún. Tá a bá tún wá ka ọdún mẹ́ta sórí 33 years láti wà lẹ́nu ẹ̀. Bá a dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, ó ti lé ní 33 years, ó ti lé ní oṣù 7 àti ọjọ́ 2 lẹ́yìn. Tá a ti ń sọ̀rọ̀ lórí rédíò, tá a ti ń pa àwọn èèyàn lẹ́rìn. A dẹ̀ ṣe ń pa àwọn èèyàn lẹ́rìn báyìí lójoojúmọ́ Monday to Friday láti Ogun rédíò láyé ìgbà yẹn náà OGBC2. That was 1992 February 16. Èmi ni mo jẹ́ ní àkọ́kọ́ tó kọ́ ń ṣe ètò ní Ogun rédíò OGBC2 tó jẹ́ ètò tó ń pa àwọn èèyàn lẹ́rìn ní èdè abínibí tó tún jẹ́ èdè pidgin àti àwọn èdè tó kù. A dẹ̀ ṣe ń ṣe títí kan ibi tá a wà lónìí ní Fresh FM 107.9. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè àwọn ìdojúkọ yín lójú ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ṣe. Ìdojúkọ pọ̀ o, ìdojúkọ nìkan kọ́ o. Ìdárakọ pàápàá àti di ẹyẹ àtàpá di àti apá gan ló tún lọ àtúnṣe ń kọ́ tàṣà ń wọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn. A dẹ̀ ti pẹ́ lẹ́nu ẹ̀, ìdojúkọ pọ̀ o. Ìgbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nígbà yẹn lọ́hùn kò sówó ń bẹ̀ rárá. Mo rántí pé ètò tèmi kọ́kọ́ ṣe ń gbà yẹn ní Ogun rédíò Napangba. That was in 1992 February 16. Èló ni mò ń gbà 120 naira owó ní ń gbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n nígbà táwa bẹ̀rẹ̀ sí í ṣe ètò lórí rédíò kò tí ì dàbí ayé ìsìn. Àwa ń ṣe gẹ́gẹ́ bí wípé alẹ́bùn, à ń ṣe gẹ́gẹ́ bí ẹni pé òun wá ṣe, à ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n fi rán ọ̀nà. Kódà bí olùṣọ́ àgùntàn ni tó jẹ́ pé ìpè ní pé láti lọ wàásù. Báwa ṣe ń ṣe nìyẹn, àwa ń ṣe ń gbà yẹn kì í ṣe nítorí owó, a kàn ń ṣe nítorí bá a ṣe ń ṣe ó múnú wa dùn. Tí wọ́n bá pààrọ̀ lẹ́rìn, tí wọ́n tó ń pa lẹ́rìn tí inú ẹ̀ bá ń dùn, àwa tá à ń pẹ́ ni lẹ́rìn náà. Kì í ṣe gbogbo ìgbà nínú wa ń dùn o. Ìgbà ní ìròyìn la máa fi lọ pààyàn lẹ́rìn. Ṣùgbọ́n àwa máa rí pẹ́ni tá a pa lẹ́rìn yẹn, ó gbọ́dọ̀ lẹ́rìn yẹn kó lẹ́rìn yẹn dénú. Àìmọye ìdojúkọ èrè bí máa pa wá dé nígbà mi tá a bá fẹ́ wá ṣètò. Ìgbà mi tá a bá fẹ́ lọ ṣeré, bóyá wọ́n ń ṣe wedding ni o, tá a gba MC, or bóyá comedy show ni tó jẹ́ pé àwọn aláwàdà náà pè. A máa fẹsẹ̀ àìmọye ìgbà tó jò máa pààyàn débẹ̀. Ara tó jò pààyàn dé ní hall, ara yẹn náà la tún máa fi crack jokes táwọn èèyàn tún máa fi rẹ́rìn. Ìgbà míì gan
mo ti wọ bedroom slippers lọ fi ṣe comedy show rí tá à ń sọ fún cameraman ni pé close shot ni kó fún wa kó má gbèdé sàlẹ̀ kó má mọ̀ pé bedroom slippers láwọ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run lónìí. Ara àwọn dojúkọ ta tún ń bẹ̀ ni pé àwọn èèyàn wọn ò pọ́n wálé rárá, wọn ò pọ́n wálé. Mo rántí ìjọ kan tí mo lọ ṣe eré kan pẹ̀lú àwọn èèyàn tó yẹ pa lọ pa àwọn èèyàn lẹ́rìn tó jẹ́ comedy show. Mo ń lọ sí ilé ńgbà yẹn tèkó bọ̀ ni mò ń gbé ní nǹkan bí aago 12 kọjá lóru. Àwọn tá a ti pa lẹ́rìn ní yàrá tí wọ́n fi gba àlejò ìkan ni wọ́n kọ̀ páàkì sẹ́gbẹ̀ẹ́ mi ojú dẹ̀ bẹ̀rẹ̀ sí mo tẹ̀lé kó máa gbé mi ní wá gbé mi náà this guy is funny he's so funny. Ẹ̀gbọ́n ń bò lẹ́yìn lọ mo ń lọ lé mi mo ń lọ jẹ́ fún náà ẹ má bínú ọlọ́wọ́ á ṣe ìyanu wọ́n dẹ̀ drive kọjá ara ẹ̀ náà nìyẹn. Ìgbà míì gan ta bá lọ pa àwọn lẹ́rìn tán ti rẹ́rìn tán wọn ò ní fún wa lówó wọn kàn máa fún wa ní handshake ni. Mo ti lọ ṣe event rí tó jẹ́ pé organizer tí wọ́n fi wá pa owó bàbá yẹn kọ̀ hug mi lásán ni ní ọkàn mi mo fẹ́ gbáǹkò ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a kàn ń ṣe nítorí ó máa ń múnú wa dùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń pààyàn lẹ́rìn kì í ṣe wípé gbogbo wọn nínú wọn dùn o. Tẹ́ bá rí ẹlòmíì lórí stage tó ń pààyàn lẹ́rìn ó ní bó ṣe filé sílẹ̀ o. Tẹ́ bá rí ẹlòmíì tó jẹ́ mo ti lọ ṣe comedy show kan tó yẹ pé ìjọ yẹn gangan ní láńlọ́ọ̀dù fún mi ní quick notice ní tèkó bọ̀ tó ti ń sọ fún mi pé òun máa da ẹrù síta àgbà iṣẹ́ àdẹ̀ní láti lọ ni. Bí mo ṣe wà lórí stage táwọn èèyàn rẹ́rìn mo ń ké nínú ara ni pé mo fẹ́ lọ dojúkọ bàbá láńlọ́ọ̀dù yìí sípa dúpẹ́ fọlọ́run lẹ́yìn. Ìdojúkọ pọ̀ gan tẹ́lẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí kà á ní kúrò ní tàwa yìí. Pẹ̀lú àwọn àlejò tó wá ti dojúkọ ṣé lè gba ọmọ yín náà mọ̀ràn lábára ọmọ yín tó fẹ́ ṣe pé kó ṣiṣẹ́. Ṣẹ́rí kẹ́wọ̀n pààrọ̀ lẹ́rìn táwọn olóyìnbó pè ní kọ́mẹ́dì ṣẹ́rí ẹ̀bùn ni ẹni tí ò bá lẹ́bùn yẹn kò ní. Béèyàn bá pààrọ̀ lẹ́rìn tó bá crack jokes tó bá gbé jokes yẹn tó bá lọ tó kó lè tàbí abínibí ó yàtọ̀ sí ability photocopy ni bí náìsì ṣe sọ. Ṣẹ́rí ẹ lè fi tìpátìkùkù mú ìyàn sí ní iṣẹ́ ká pààyàn lẹ́rìn bíi comedy entertainment. Ẹni tó bá lẹ́bùn ẹ̀ ẹni ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí i tó fẹ́ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ẹ lè sọ pé ó yá máa tẹ̀lé mi ká máa gbé ẹ̀rìn kí wọn náà máa kọ́ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn ẹ lè fi agídí mú wọn. Ẹ̀yin tèmi bó lẹ́wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ fáwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kunni. Dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpọ́nlé tí wọn yóò fún wa. Bí àwọn wájẹ́ mùmí náà bí mùmí náà òdodo. Àwọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. Ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. Àwọn aṣọ bíi jàlámíà, àbáyà, scarf, gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi. Òní àti tóbìnrin tó ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. Ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. Wọ́n ń ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. Bọ́tà ọ̀dà fasos water get. Èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel o. Ó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. Boxers, bra, tight, gbogbo size pátápátá lání. Inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí. Lóòótọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ mi. Bisi Apparel wà ní Coca-Cola Road, Panseke, Abẹ́òkúta, Ogun State. Ẹ̀lú ẹ̀ ló wọn ní 09034264571 tàbí 07013832026. Ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. Aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé. Àwọn ọmọ tèmi náà bí ẹ̀jẹ̀ ṣe ń kanra wọn tí ọmọ mi bá sọ̀rọ̀ táwọn ọmọ mi tá a bá wà nílé tá a bá ń sọ̀rọ̀ bí ìgbà tá à ń ṣe comedy show gbogbo wọn tó bá sọ̀rọ̀ èèyàn máa rẹ́rìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ètò fẹ́ ṣe law ètò fẹ́ read medicine ètò fẹ́ di engineer wọn ò nífẹ̀ẹ́ kó fẹ́ ṣiṣẹ́ wọn ò nífẹ̀ẹ́ sí èmi ò lè fagídí mú ọmọ o ọmọ tó bá fẹ́ ṣe nǹkan tó yàn ṣe àìmọye olórin tó jẹ́ pé ọmọ wọn ò kọrin lónìí díẹ̀ la rí inú àwọn tó jẹ́ pé ó jẹ́ olórin tó di mọ̀lúmọ̀ọ́ká tí ọmọ wọn ń kọrin ní ìfẹ́ dárúkọ ṣùgbọ́n tèmi ò mi ò lè fagídí mú ọmọ tó bá nífẹ̀ẹ́ sí mo máa ń mú ọ lọ ṣe MC comedy show fi ronú náà máa ń ṣe MC káàkiri adẹ̀ ti wà àti ní di máìkì ní over 33 years and that's my calling and I love doing it. Kí wàá ní àwọn nǹkan tẹ́sí rí tó jẹ́ òun rí ó ti jẹ́ kí iṣẹ́ máa wù ú lọ́jọ́ gbàdúrà. Ó pọ̀ kéèyàn jẹ́ mọ̀lúmọ̀ọ́ká àǹfààní ìdí ẹ̀ pọ̀ gan tó jẹ́ pé téèyàn bá ń lọ sí òde tó lọ síbi ayẹyẹ honorary náà máa ń pè é
honorary òun náà máa ń pè tó lóyìnbó ń pè tó yẹ àwọn àǹfààní tó yẹ pé nǹkan ẹ máa mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá, ẹ máa mọ àwọn tó ń wá ń jọba, ẹ máa mọ àwọn olóṣèlú, ẹ máa mọ kò tí èèyàn bá di àwọn nǹkan kan wà tó yẹ pé èèyàn máa gbà tí ẹnìkan ò lè gbà bẹ́ẹ̀, àìmọye ibi tí èèyàn máa wọ̀ tó máa jẹ́ pé ẹlòmíì kò lè dédé wọlé, àìmọye èèyàn tó yẹ bá ìjókòó ìta àmọ̀ tó jẹ́ pé ní ìkọ̀ọ̀kan kájọ jókòó kájọ máa sọ mí ìfẹ́ dárúkọ bóyá àwọn ẹni tó ti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà rí, gómìnà tẹ́lẹ̀ rí, àwọn ìyàwó wọn, àwọn tó yẹ pé wọ́n ń ṣe business both home and abroad tó yẹ tẹ́ bá wo social media ó yapa ní ó kún fàjà ni, and most of them bọ́n ṣe ń gbọ́yàn lórí rédíò tí wọ́n ń wo skits bí wọ́n ṣe ń pààyàn lẹ́rìn-ín wọn ò mọ ipò téèyàn wà so ti yẹ yín nìsín. So nǹkan tẹ́mi kọ́ lè sọ ní pé ṣé mo iṣẹ́ tá à ń ṣe yìí amúlùdùn ni téèyàn bá ń pààyàn lẹ́rìn tí ẹni tí wọ́n pa lẹ́rìn rẹ́rìn inú èèyàn náà máa dùn bákan bákan, owó dẹ̀kọ́ ní gbogbo nǹkan, èèyàn sùn láyọ̀ á jí láyọ̀ ẹ̀rín ládùúgbò àwọn ló ń bọ̀ yẹn ibò ní ìgbà míì ọkọ̀ ọ̀fẹ́ ni mo ti wọ ọkọ̀ ọ̀fẹ́ dé Ìkòyí, mo ti lọ sí Delta, mo ń bọ̀ lábẹ́òkúta wọ́n gbé mi láti Ọ̀rẹ́, wọ́n ti gbé mi láti Benin interchange rí ní Edo State káyọ̀pá àti lọ ṣe comedy ń gba ẹ pẹ̀lú àwọn bọ́ọ̀sì ní Ẹ̀kẹ́wá road ní Benin. So àǹfààní yẹn kò lópin lẹ́nu iṣẹ́ yìí èmi ti yàn this is my calling, mo ti yàn nìyẹn nǹkan tó dẹ̀ wù mí ṣe ni owó sì máa dé, ó máa dé, sùúrù èrè tó wà lórí ẹ̀ pọ̀, àwọn tó ń bọ̀ lẹ́yìn tí nígbà máa gba àwọn mọ̀ràn nǹkan tó dojúkọ ẹ ó lè kẹ̀yìn kẹlòmíì, iṣẹ́ tá à ń ṣe yìí owó ti wà lórí ẹ̀, ìwọ kọ̀ package ara ẹ tó bá dẹ̀ ń ṣe tó nífẹ̀ẹ́ sí tí owó ò tí ì yọ tí ò tí ì rí bó ṣe yẹ kó rí máa kàn jù jọ lọ́wọ́ ọbẹ̀ elédùn àlọ́ òun tó bá jẹ́ṣẹ́ tó yàn láàyò tó ò dẹ̀ ṣọlẹ̀ wà débi tó yẹ. Sùúrù lérè sùúrù kọ́nà kọ̀ọ̀tù nàìjà lé kò sówó kò sí lè sùúrù ni nàìjà máa sùn nàìjà máa dùn èrè tó wà lórí ìṣúná ti pọ̀ jù ó sì máa dọ̀ bẹ́ẹ̀ kò lè rí báyìí títí ayé máa fi parẹ́ kò rí báyìí tẹ́lẹ̀ it's just like a barber's chair ó máa ń yí káàkiri ni tó bá yí lọ sọ́wọ́n á tún yí padà sósì káwọn èèyàn ṣáà ní sùúrù nítorí pé ó máa dà ó máa sàn ó máa tòrò. Rastafari, Selassie man, Bombo Class man, we run things here man. Aye, oh boy, nothing do us. When I dey follow this channel because e pure die. If you see me for this kind level, e dey tell you say this level e pure not be small. Nothing do us. When I dey watch this channel, I tell you, crossover commander James Sedafe, aka Woko, anything wey I shook leg, e pure, e dey represent, e dey maintain, e dey balance. Na confirmed channel anywhere wey you dey watch me, crossover comedian James Sedafe, aka Woko, the king of steals, nothing do us. Na bros na him sit down for year. The Ohaneze comedian, the Seriki of comedy, the ambassador of comedy, the king of steals, the Jagabam of comedy. Oh boy, abeg, I dey enter area to go make people laugh. Na by Gary, nothing do you.